bẹ̀ wá ẹjẹ́ àfi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bára wa lò ká ṣàtúnṣe lára àwa tá a ṣera wa ká bẹ̀ra wa ká má bínú kí gbogbo tí ń bẹ ńlẹ̀ kó ṣe kí ni o kó tán ká sì jọ máa gbé lálàáfíà. wọ́n bá rí ìwà láàkì nílẹ̀ tí yíyá sànú. wọ́n fárí ìwà láàkì nílẹ̀ tí yíyá sànú. tó bá sì wò pé nìkan wà àjọṣepọ̀ ní ọ̀bára wọn lọ fílẹ̀ lọ́nà tó dáa ẹ má túká pẹ̀lú aburú torí pé bẹ́ẹ̀ bá ba aburú túká gbogbo ọjọ́ tẹ́ ẹ bá pàdé padà aburú yẹn nìkan lẹ́mọ̀ràn tí ẹ̀ lọ́rọ̀ ti dáadáa. torí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí ọmọ ìjẹbẹ̀rí tí jápọ̀ àyà kábíyèsí kọ́ ni mò ń bá wí. lẹ́yìn náà bó bá wá jọ bẹ́ẹ̀ létí àwọn èèyàn mo ṣe kí ni o mo kò jẹ àti irú ẹ̀ àti ń tọ́jọ́ gbogbo àwọn tí wọ́n ń bẹ ńlẹ̀ Yorùbá pátá àtọ́ba ní o àti ìjòyè ní ọmọ Ògbómọ̀ṣọ́ àti ìṣẹ́wọ̀ Ògbómọ̀ṣọ́ tọ́rọ̀ yẹn ń bínú mo kò jẹ abẹ́lẹ́ wọn bá lékè ọlá Ògbómọ̀ṣọ́ ọlọ́mọdé ọdọ. ẹ̀bẹ̀ kan ṣo tá a fẹ́ bẹ̀ kábíyèsí ọba wa orúmọ gẹ́gẹ́ kẹta ọba Ọ̀ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ ọba Ọláoyè Ghandi ní wípé kí wọ́n má bá ọ̀gbẹ́ni tibí yẹn kí wọ́n má bá bẹ̀bẹ̀ o ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀ tó bá tẹ̀ lò bí oṣù bíi mẹ́sàn-án sóṣù mẹ́wàá tàbí kó bá pajú ẹ̀dẹ̀ sí ọdún kan níbi tó wà á mọ̀ wípé gbogbo nǹkan téèyàn bá fẹ́ sọ òkodoro wà very very important kí ló dé tí àgbà kan máa wá dàgbà tí ó wà ní ìdánú kí ló dé tàgbà kan máa wà tó máa níbi kó bàjẹ́ lóhùn wà kí ló dé tàgbà kan máa wà tó jẹ́ pé ó máa jẹ́ kìkì òpònú. àwọn àgbà tó sọ wípé ká bá èèyàn sọ kó gbọ́ kéèyàn ṣe àtúnṣe bàbá ńlá oore ni. lójú alákọ̀ọ́kọ́ tá a tẹ̀ ti wà lórí ọ̀rọ̀ yìí òun la ti ń sọ fún yín pé ohun tẹ́ ẹ̀ ń ṣe yìí ìjẹ́ ṣe rò dáadáa tí ọ̀rọ̀ yìí bá tọ́ tá a tẹ̀mọ̀ wípé ó máa tọ́ torí àwọn bàbá wa nílẹ̀ Yorùbá kọ́ lóun má jẹ́ kílẹ̀ Yorùbá kó parun wọ́n máa ń sọ ọ̀rọ̀ kan ẹni kí ni ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ wọ́n máa ń ní a ò rírú eléyìí rí àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni o ọmọ ò lè ṣe bàbá tàbí kí bàbá kó ṣe ọmọ kí wọ́n wá máa lérò pé bàbá yẹn ló máa la bí ọmọ nílẹ̀ Yorùbá wa yìí odò òdì kò lè ṣẹlẹ̀ ṣùgbọ́n nítorí pé ìmáàmù àgbà ilé Ògbómọ̀ṣọ́ wọ́n jáde ńlẹ̀ẹ̀rẹ̀ wọ́n bí wọn re wọ́n tọ́ wọn re àwọn Yorùbá wá pòwe kan tí ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ múlò wọ́n ní tí wọ́n bá bí ìyàn tí wọ́n bá tọ́ ọ̀yàn ọmọ náà gbọ́dọ̀ tó ra ìtọ́ ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ Sheikh Dr. Toliya Yunusa Ayilara II wọ́n wá túra wọn tọ́ ẹ ti fi ọmọdé joyè yìí ìyẹn ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ní South West yìí ẹ̀yin ilẹ̀ ìmáàmù àgbà tó kéré jù ẹ ti fọmọdé jẹ o Ọlọ́run á jẹ́ kí ẹ wá fi àgbà lò pẹ́pẹ́pẹ́ kábíyèsí ọba wa Ghandi orúmọ gẹ́gẹ́ kẹta kádépẹ́ lórí kí bàtà kò pẹ́ lẹ́sẹ̀ kábíyèsí àwa náà a tún bá ọ̀gá wa èèyàn wa ẹni wa bàbá wa Sheikh Dr. Toliya Yunusa Ayilara II a tún bá wọn sọ wípé gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn o wọ́n kò jẹ́ a tún wá bẹ̀yìn ẹ má bínú mo dúpẹ́ lọ́wọ́ yín torí wípé ẹni tí ẹ sọ̀rọ̀ yẹn fún tó wá pé ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ pé ìmáàmù nǹkan báyìí tẹ́ ẹ sọ òun ló ń bí ọba wa nínú o èyí ò tẹ̀ kí n ké nídìí nǹkan ẹ̀ wọ́n ní bí kinní kan bá wọ ṣòkòtò péńpé
òun sì lọ lórí ibì kan ọba wa Ṣọ̀ún Òrúmọgẹ̀gẹ̀ kẹta àwọn lọ lórí gbogbo Ògbómọ̀ṣọ́ paramount ruler ni wọ́n ní kábíyèsí kádé pẹ́ lórí kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀ kí rùkẹ̀rẹ̀ kó di abẹ́rẹ́ gbogbo ọ̀rọ̀ tọ́wọ̀n sọ yẹn níwájú yín lẹ́yìn yín lọ́tún yín lósì yín lókè yín nísàlẹ̀ yín àwọn kó gbogbo ẹ̀ jẹ inú mi wá dùn torí pé tí wọ́n bá bí èèyàn gbọ́dọ̀ jẹ́wọ́ yí pé ọ ti bí mi re o jẹ́ kémi náà wàá tóra mi tọ́ re káwọn èèyàn lè máa fojú re wò mí kó tún lè máa fi ẹnu re sọ̀rọ̀ mi. mo wá dúpẹ́ lọ́wọ́ yín kábíyèsí ẹ wá jẹ́wọ́ fún wa wípé òjìṣẹ́ Ọlọ́run alààyè òun nìyí ọba wa Ṣọ̀ún Òrúmọgẹ̀gẹ̀ kẹta òjìṣẹ́ Ọlọ́run nìyí bó ṣe yẹ kó òjìṣẹ́ Ọlọ́run kó máa ṣe òun gọ́gọ́ lẹ́ṣẹ̀ yìí ẹ̀yin ni bàbá wa ẹ̀yin la síwájú wa ẹ̀yin ni mẹ́ńtọ́ wa ẹ̀yin là ń wò níwájú tá à ń tẹ̀lé yín bàbá wa tó gadélẹ̀ adọ́gbadélẹ̀ má kù síbi kan ọba wọlá oyè gáàdì mo ṣe tó forí adé o Ọlọ́run á jẹ́ kí ẹlò pẹ́pẹ́pẹ́. àwọn àgbà níbẹ̀ ni méjì bá ń jà bí a ò bá lè parí ẹ̀ a ò tún gbọ́dọ̀ dákun o gbọ́dọ̀ lọ máa mọ̀ ókè pé làákàyè tí o tiẹ̀ gbé láti parí ìjà nìyẹn o gbọ́dọ̀ mọ bó ṣe máa lọ bá àwọn kan lọ́tún lósì níwájú lẹ́yìn ẹ bá wa parí ìjà tó wà láàrin àwọn èèyàn méjì yìí ìjà yìí ó lè dá nǹkan lẹ̀ ó lè má jẹ́ kọ́mi àlàáfíà kó wà nílùú ṣùgbọ́n tọ̀dọ̀ yín kọ́ ṣerú ẹ̀ wá dáa kéèyàn máa fi ọmọdé ṣe ṣí ẹ̀wọ̀n kó wá máa fi irun funfun ṣí ẹ̀wọ̀n ṣé ẹ rí pé nǹkan tó burú jáì ni ìtìjú lẹ́jẹ́ fún ẹbí ìtìjú lẹ́jẹ́ fara ìtìjú lẹ́jẹ́ fún ìyàwó ìtìjú lẹ́jẹ́ fún àwọn ọmọ yín. gbogbo ẹ̀yin blọ́gà onísọkúsọ lẹ́nu onígbèkúgbè kákàkiri ṣé ẹ ti rójú ayé báyìí gbogbo ẹ̀yin blọ́gà Ògbómọ̀ṣọ́ tẹ́yìn ò kì í gbé nǹkan tó dáa lọ síwájú ọba wa Òrúmọgẹ̀gẹ̀ ọba tí ò ní kú kékeré ọba tí ò ní rí kú ọmọ ọba tí ìyàwó ò ní kú mọ́ lórí ṣé wá ti rí pé ìjà ti tọ́ báyìí o ṣé ẹ gbórin tọkọ fún yín ọ ní ẹ ṣeun ẹ padà ìjà mà ti tọ́ o. ẹ̀yin yẹn wá ẹ bá wa sọ fún bàbá wa Sẹ́nẹ́tọ̀ Adéṣeun kó má tú Ọ̀gbẹ́ni yẹn lẹ̀ o kó jẹ́ kó lò tú ọdún kan bẹ́ẹ̀ àlàáfíà Ògbómọ̀ṣọ́ ó ń jọ bàbá yìí à ń sọ fún yín pé ń gbà yín pé bàbá yìí torí pé ó ń gbowó lórí gbogbo nǹkan tó ń ṣe yẹn ló ṣe ń ṣe ẹni tí ò ní ṣe ìgbà tó wà níṣẹ́ ìbàjẹ́ ìlú ẹ ló wáyé kó máa fi gbowó. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Ọ̀rọ̀ ní mídíà ibẹ̀ gọ́gọ́ náà ni ẹ já sí abẹ́yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa lórí Facebook wa wà ní Cubase Master bracket Òkodoro Ọ̀rọ̀ ní mídíà lórí TikTok Òkodoro Ọ̀rọ̀ ní mídíà lórí Instagram Òkodoro Ọ̀rọ̀ ní mídíà lórí YouTube wa Òkodoro Ọ̀rọ̀ ní mídíà ẹ sì má gbàgbé láti máa tẹ̀lé wa kẹ́ẹ̀tì tan notification button yín sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde ojú tẹ fún wa kò ní fọ́ o etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ẹ̀yin èèyàn wa a ní ká wá fúnra wa ní update lórí bí ó ṣe ń lọ ní ìlú Ògbómọ̀ṣọ́ tá bá wòye sọ́tún tá a tún wòye sósì a rí i pé àlàáfíà ó ti ń jọba nílùú Ògbómọ̀ṣọ́
gbogbo àwọn kùdìẹ̀ tó wà ń bẹ̀ ọlọ́run ti ń bá wa mú lọ. Kí ló wá jẹ́ kí n wá lónìí? Mo rí fọ́nrán kan lórí ẹ̀rọ ayélujára tí Al-Imam Sheikh Dr. Tolia Yunusa Ayilara II tí wọ́n jẹ́ ìmáàmù àgbà fún gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ lápapọ̀ tí wọ́n ṣe lórí àwọn awuyewuye kan tó ti ń lọ láti bí ọdún mélòó kan ní ìlú Ògbómọ̀ṣọ́ tó fẹ́ jẹ́ kí awuyewuye kó wà láàrin bàbá wa Orúmọgẹ́gẹ́ kẹta ọba Ọláoyè Ghandi. Ẹ bá mi ṣe kábíyèsí fún orí adé, kí bàbá kó pẹ́ ní orí àpèrè, kádé kó pẹ́ lórí, kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀, kí rùkẹ̀rẹ̀ kó pẹ́ ní ọwọ́, kí àwọn olórí kí wọ́n ṣiṣẹ́ ìbí láàfin. Nǹkan gbóná, kí ló dé tí ìlú ìwárí báyìí? Rúkèrúdò wa ọlọ́run ò ní jẹ́ kó ṣẹlẹ̀ sí ìlú Ògbómọ̀ṣọ́. Tí fàákájà tó ń lọ láàrin bàbá wa kábíyèsí àti ìmáàmù àgbà fún gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Kí n tó sọ nǹkan kan nípa ẹ̀, ẹ jẹ́ ká wo fọ́nrán yẹn ná díẹ̀ ká wá padà wá láti wá sọ̀rọ̀ nípa ẹ̀. Fọ́nrán náà rèé, ẹ kú kalẹ̀. Àwọn bàbá wa l'Ógbómọ̀ṣọ́ wọ́n wá pè mí, bàbá wa ní ìmáàmù wọn ní náà wọ́n ní jókòó bá jókòó ẹni bí wọ́n pé mo ní ìmáàmù fún yàsí ọ̀pọ̀ Yorùbá sọ pé ní tó bá jọ làbí wéwu èpo ẹ̀pà ń jọ ní àmọ́ jọ ó sì ẹ̀ rírí sẹ́mà pé ibi mo bọ̀rọ̀ dé ni pé má máa fẹnu bà èèyàn jẹ́. Kulluka awratun walinnasi alsunu. Bàbá wa ìwà pè mí pé ìmáàmù wọ́n ní àwọn láǹfààní àti lọ sọ́dọ̀ kábíyèsí ọba Ghandi Afọlábí Ọláoyè Orúmọgẹ́gẹ́ kẹta. Àwọn láǹfààní àti lọ bẹ̀. Nígbà wá débẹ̀, wọ́n ní kábíyèsí wá sọ ọ̀rọ̀ kan pé ó ń bí àwọn nú. Gbogbo ọjọ́ táwọn bá rántí ọ̀rọ̀ yẹn máa ń bí àwọn nú pé ìmáàmù pè mí ní ọmọ àìjẹbẹ̀rí tí jápo áyà. Mo rò pé jẹ́ báyìí nísìnyí. Àgbọ́jẹ́ bàbá. Fakuluka awratun. Fakuluka awratun walinnasi alsunu. Fakuluka awratun walinnasi alsunu. Ẹ máa wọ̀ nǹkan bàbá wọn ẹ wá ní àwọn sọ fún kábíyèsí pé wọ́n mọ ìmáàmù dáadáa. Ìmáàmù ò jẹ́ sọ bẹ́ẹ̀. Àwọn tí wọ́n wá gbé ọ̀rọ̀ yẹn fún yín ni wọ́n gbé bí ò ti dá. Àwọn tí wọ́n fẹ́ràn pé bí olórin jẹ́ ìyàwó bàbá ni olórin jẹ́ kò ní kọ́ olórin ti kọ́. Mo rò pé jẹ́ nìsín ní tó jẹ́ máa sọ gbangba ní bí ọ̀rọ̀ gbangba èyí sọ̀rọ̀ kọ̀. Mo rò pé jẹ́ báyìí nìsín torí bẹ́ẹ̀ bàbá wa kábíyèsí àti gbogbo àwa tá a súnmọ́ wọn pátá ìmáàmù ò pé èmi ni ìmáàmù ní ìsìn pé kábíyèsí ní ọmọ ìjẹbẹ̀rí tí jápo áyà. Gbogbo ìwọ tó ń gbérú ọ̀rọ̀ yẹn káàkiri lọ túbá. Fakuluka awratun walinnasi alsunu. Fakuluka awratun walinnasi alsunu. Lọ́pàá tó bá rò pé wọ́n ní ẹnu tó lé lọ bí bá tẹ nìkan jẹ́ nìkan. Tó o gbọ́dọ̀ bá dọ̀dọ̀ kábíyèsí ọba ti máàmù jẹ́, ó lé bá ti máàmù jẹ́, má bínú ọkàn bàtàrà rẹ̀ jẹ́ ni. Fakuluka awratun walinnasi alsunu. Orí pé gbogbo wa pátá ọmọ là ń jẹ́ fún kábíyèsí, gbogbo wa pátá lọmọ wọn, wọn ò sì bẹ́ẹ̀ nìkan kan jà gbogbo wa náà lọ́rẹ́ wọn, ìwọ ló kàn lọ́ọ́ fẹnu ẹwà rọ́ọ̀fù lọ́dọ̀ wọn. Fakuluka awratun walinnasi alsunu. Bàbá wa ẹ wá sọ fún mi pé ìmáàmù ọba àgbà pé kìí ṣe kábíyèsí lọ ń bá wí torí pé kábíyèsí àwọn èèyàn sọ fún kábíyèsí pé àwọn lọ ń bá wí mọ́tò bá jẹ́ ìyàn ni mo lẹ́nu mi tí torí sọ pé kábíyèsí ẹ̀yin kọ́ ni mò ń bá wí. Fakuluka awratun walinnasi alsunu. Torí pé bàbá wà nù wáàsí là ń sọ̀rọ̀ yìí nísìn wáàsí là ń ṣe lọ yìí nísìn oríṣiríṣi ọ̀rọ̀ lórí wọnú ẹ̀ kálukú wa lè máa yá síbi tó Ọlọ́run nìkan ló mà níyẹn ni tó ń sọ̀rọ̀ ìwọ ọ̀mọ́. Fakuluka awratun walinnasi alsunu. Wọ́n wá sọ pé àwọn èèyàn kan náà wà kí ní yẹn ń dùn wọ́n ń wo pé àṣẹ kábíyèsí ni màmá wa sọ tó báyìí sí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbarata tí ò dùn mọ́ yín lẹ́gbọ́ lẹ́nu mi yìí kábíyèsí kọ́ ni mò ń bá wí. Fakuluka awratun walinnasi alsunu. Èyí tí màá kàn tó fi kún lábẹ́ òun ni pé wọ́n máa wá jọ bẹ́ẹ̀ létí kábíyèsí tó bá jọ bẹ́ẹ̀ létí wọn ọ̀rọ̀ yẹn àti irú nǹkan míì tó jọ bẹ́ẹ̀ létí kábíyèsí ẹ̀yin kọ́ ni mò ń bá wí. Fakuluka awratun walinnasi alsunu. Káwá tí wọ́n sọ pé ó wá tí
tún jọ bẹ́ẹ̀ pé akábíyèsí ni màmú bá wí ó dáa mo kú ọ̀rọ̀ ń jẹ ìwí bẹ́ẹ̀ mọ́. فكلك عورة وللناس ألسن فكلك عورة وللناس ألسن. ọ̀rọ̀ yẹn bá jẹ́ kí ni o mo kó jẹ àtọ̀rọ̀ yẹn àti irú ẹ̀ tọ́jọ́ tọ́jọ́ máa kí bí kábíyèsí nú mo ṣe kí ni o mo kó jẹ. فكلك عورة وللناس ألسن فكلك عورة وللناس ألسن. sọ́ni bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin náà ń gbégbé púpọ̀ káàkiri ẹ má gbé tí ọ̀dà káàkiri kí n tó ta lè yẹn máa fọ àìsàn tí ọ̀dà. وعينك إن أبدت إليك معيبا. ẹ bá wọ nǹkan ṣé arójú tẹ̀ ń wò lágbárí wa yìí. wọ́n bá ṣe wípé àyíká èèyàn ni wọ́n máa rí láyé yìí òkè fi rí tí ọ̀dà ayẹ́rẹ́ ẹ̀ kò ṣèyàn gidi sì nìyẹn. gbogbo wa pátá ẹ jẹ́ ká máa bára wa lò lọ́nà tó dáa. وأجر بمعروف وسام من اهتدى. ọ̀pọ̀ àwọn èèyàn la bá sì rí pé wọ́n ṣẹ̀ wá ẹjẹ́ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bára wa lò ká ṣàtúnṣe lára wa tá a ṣẹra wa ká bẹ̀ra wa ká má bínú kí gbogbo tí ń lẹ́yìn àkọsẹ́ kí ni o ó tán ká sì jọ máa dé lára. وفارق ولكن بالتي هي أحسن وفارق ولكن بالتي هي أحسن. tó bá sì wọ̀ bá nìkan wà àjọṣepọ̀ ní ọ̀bára wọn lọ sílẹ̀ lọ́nà tó dáa ẹ má túká pẹ̀lú aburú torí pé bẹ́ẹ̀ bá ba burú túká gbogbo ìjọ tẹ́ ẹ bá pàdé padà aburú yẹn nìkan lẹ́mọ̀ọ́ náà ti ẹ̀rọ ti dáadáa. torí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí ọmọ ìjẹbẹ̀rí tí jápọ̀ àyà kábíyèsí kọ́ ni mò ń bá wí. lẹ́yìn náà bó bá jọ bẹ́ẹ̀ létí àwọn èèyàn mo ṣe kí ni o mo kò jẹ àti irú ẹ̀ àti ntọ́jọ́ gbogbo àwọn tí wọ́n ń bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá pátá àtọ́ba ní o àti ìjòyè ní ọmọ Ògbómọ̀ṣọ́ ní ìṣẹ́fọ̀ Ògbómọ̀ṣọ́ lọ́rọ̀ yẹn ń bínú mo kò jẹ àtẹnumọ̀ bàálẹ̀ kí ọlá Ògbómọ̀ṣọ́ ọlọ́mọdé ọdẹ. ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ kákàkiri gbogbo orílẹ̀-èdè àgbáńláyé gbogbo wa la ti rí fọ́nrán yẹn tí ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ń sọ nínú fọ́nrán yẹn pé ọ̀rọ̀ tí àwọn sọ táwọn sọ wípé ẹnìkan ṣaláì máa jọbẹ̀ rí tó ń jápọ̀ sáyà tàbí bóyá ọ̀rọ̀ ẹnìkan ò rí lé ọlá rí nǹkan kan bẹ́ẹ̀ yẹn ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ní kábíyèsí ọba wa Orúmọgẹ́gẹ́ kẹta àwọn kọ́ ni àwọn ń báwí ṣùgbọ́n nítorí pé fàákàjà ó wà láàrin ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àti àwọn kan nílùú Ògbómọ̀ṣọ́ tí wọ́n wá lọ gbé ẹjọ́ tí wọ́n gbọ́ lọ sí ọ̀dọ̀ bàbá wa kábíyèsí Orúmọgẹ́gẹ́ ṣùgbọ́n nígbà tó yẹ pé bàbá wa kábíyèsí Orúmọgẹ́gẹ́ kẹta wọn ò mọ source ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n nǹkan tí wọ́n lérò pé àwọn lè ṣe ni pé ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ẹ sì lọ́rọ́ kúnlé ná títí dìgbà tí a máa fi yanjú gbogbo wàhálà tó wà láàrin àwọn ẹbí yín tí àwọn karambà nìkan tí wọ́n dá sílẹ̀ tí wọ́n jẹ́ kí ọmọ bàbá méjì kó yẹ̀yìn síra wọn tí wọ́n jẹ́ kí àwọn nǹkan tí ò ṣẹlẹ̀ rí nílẹ̀ kóòtù òjìrè kó ṣẹlẹ̀ táìmù gbà yẹn ni ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ wọ́n ṣe kútúbà ní orí múmbàrí ní ọjọ́ Jímọ̀ kan tí àwọn kan wá lọ gé déédéé ibi tí ìmáàmù sọ wípé ẹnìkan àṣà ìjọbẹ̀ rí tó ń jàpọ̀sáyà àwọn ọ̀tá ìmáàmù wọ́n wá ń gbé ọ̀rọ̀ yẹn kákàkiri ọ̀rọ̀ yẹn dí ọ̀dọ̀ kábíyèsí ọwọ́ à ń sọ fún kábíyèsí pé ẹ̀yin ni ìmáàmù ń bá wí o ṣùgbọ́n nígbà tí ìmáàmù wá yànnànú ọ̀rọ̀ yẹn tán tí wọ́n sọ pé kábíyèsí kọ́ ni àwọn ń bá wí mo wá wò yí pé àbí ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ wọn ò ní sọ̀rọ̀ débi tí wọ́n sọ̀rọ̀ dé mo ń rò nípa tí ìmáàmù ò bá sọ̀rọ̀ débi tí mo lérò pọ́n máa sọ̀rọ̀ dé lójú àwọn tó jẹ́ olólùfẹ́ wọn gan pàápàá ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ wọ́n á di ẹlẹ́tẹ̀ẹ́ torí ọmọ ò lè ṣe bàbá tàbí kí bàbá kó ṣe ọmọ kí wọ́n wá máa lérò pé bàbá yẹn ló máa la bí ọmọ nílẹ̀ Yorùbá wa yìí ó dòódì kò lè ṣẹlẹ̀ ṣùgbọ́n nítorí pé
ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ wọ́n jáde ńlẹ̀ẹ̀rẹ̀ wọ́n bí wọn re wọ́n tọ́ wọn re. Àwọn Yorùbá wá pòwe kan tí ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ múlò. Wọ́n ní tí wọ́n bá bí èèyàn tí wọ́n bá tọ́ ọ̀yàn ọmọ náà gbọ́dọ̀ tó ra ìtọ́. Ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ Sheikh Dr. Tolia Yunusa Ayilara II wọ́n wá túra wọn tọ́. Wọ́n ní kábíyèsí kádé pẹ́ lórí kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀ kí rùkẹ̀rẹ̀ kó di abẹ́rẹ́. Gbogbo ọ̀rọ̀ tọ́wọ́n sọ yẹn níwájú yín lẹ́yìn yín lọ́tún yín lósì yín lókè yín nísàlẹ̀ yín àwọn kó gbogbo ẹ̀ jẹ. Inú mi wá dùn torí pé tí wọ́n bá bí ìyàn re èèyàn gbọ́dọ̀ jẹ́wọ́ yí pé ọ ti bí mi re o jẹ́ kémi náà wàá tóra mi tọ́ re káwọn èèyàn lè máa fojú re wò mí káwọn èèyàn kó tún lè máa fi ẹnu re sọ̀rọ̀ mi. Òun mo ti wá padà sọ́dọ̀ ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ yìí pé a ti máa ń ṣe àdúrà yẹn fún yín tipẹ́tipẹ́ màá tún wá tún ṣe lénìí kọ́lọ́run ọba kó bá a mú lọ sílé àṣẹ. Ẹ ti fi ọmọdé joyè yìí ìyẹn ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ní South West yìí ẹ̀yin ilẹ̀ ìmáàmù àgbà tó kéré jù ẹ ti fọmọdé jẹ o. Ọlọ́run á jẹ́ kí ẹ wá fi àgbà lò pẹ́pẹ́pẹ́. Kábíyèsí ọba wa Ghandi orúmọ gẹ́gẹ́ kẹta kádé pẹ́ lórí kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀. Kábíyèsí àwa náà a tún bá ọ̀gá wa èèyàn wa ẹni wa bàbá wa Sheikh Dr. Tolia Yunusa Ayilara II a tún bá wọn sọ wípé gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn o wọ́n kò jẹ́ a tún wá bẹ̀yìn ẹ má bínú mo dúpẹ́ lọ́wọ́ yín torí wípé ẹni tí ẹ sọ̀rọ̀ yẹn fún tó wá pé ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ pé ìmáàmù nǹkan báyìí tẹ́ ẹ sọ òun ló ń bí ọba wa nínú o èyàn ò tẹ̀ kí n ké nídìí nǹkan ẹ̀. Wọ́n ní bí kinní kan bá wọ ṣòkòtò péńpé òun sì lọ lórí ibì kan ọba wa Ṣọ̀ún Òrúmọ gẹ́gẹ́ kẹta àwọn lọ lórí gbogbo Ògbómọ̀ṣọ́ paramount ruler ni wọ́n o. Ní kíákíá ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa lọ ṣe àtúnṣe. Ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ wọ́n bá ṣàdúrà fún ẹni yẹn wọ́n gbé ẹsẹ̀ tírà kan kalẹ̀ tí wọ́n fi ṣàdúrà fún wọn wípé bàbá irú àgbà tọ̀dọ̀ yín òun la fẹ́ nínú ìlú yìí kọ́lọ́hún kó má mú yín lọ kíákíá. Lọ́sẹ̀ wá sọ̀rọ̀ yẹn padà yìí pé gbogbo àwọn táwọn sọ yẹn o àwọn kó jẹ tí rí òtẹ̀lì ìṣẹ̀lẹ̀ mọ́. Mo wá dúpẹ́ lọ́wọ́ yín kábíyèsí ẹ wá jẹ́wọ́ fún wa wípé òjìṣẹ́ Ọlọ́run alààyè òun ni yín ọba wa Ṣọ̀ún Òrúmọ gẹ́gẹ́ kẹta òjìṣẹ́ Ọlọ́run ni yín bó ṣe yẹ kó jíṣẹ́ Ọlọ́run kó máa ṣe òun gángan lẹ́ṣẹ̀ yìí. Ẹ̀yin ni bàbá wa ẹ̀yin la síwájú wa ẹ̀yin ni mẹ́ńtọ́ wa ẹ̀yin là ń wò níwájú tá à ń tẹ̀lé yín. Bàbá wa tó gadélẹ̀ adọ́gbadélẹ̀ má kù síbi kan ọba wọlá oyè Ghandi mo ṣe tó forí adé o Ọlọ́run á jẹ́ kí ẹlù pẹ́pẹ́pẹ́. Bàbá wa ọba Ghandi Òrúmọ gẹ́gẹ́ kẹta ẹ ò ní kọjú wọ ìwàlẹ̀ àṣà Ọlọ́run á jẹ́ kí ẹlù pẹ́pẹ́pẹ́ o. Ìlú Ògbómọ̀ṣọ́ kò ní bàjẹ́ mọ́ yín lọ́wọ́ gbogbo nǹkan tó ń jẹ́ kùdìẹ̀kùdìẹ̀ gbogbo nǹkan tó jẹ́ ìṣòro ọkàn fún yín lórí ìlú Ògbómọ̀ṣọ́ gbogbo nǹkan tó ń jẹ́ ẹ̀dùn ọkàn fún yín nílùú Ògbómọ̀ṣọ́ láìpẹ́ yìí ẹ̀yọ ayọ̀ ṣẹ́gun lé lórí. Gbogbo ẹ̀yin tó jẹ́ wípé bẹ́ẹ̀ ni méjì bá ní àwọ̀ ẹ̀yin ò sí níbi pé kẹ́ ẹ parí ẹ̀ fún wọn pẹ̀lú bẹ́ẹ̀ ṣe dàgbà tó tẹ́ ẹ ní ọmọ tẹ́ ẹ títún ní ọmọ àwọn àgbà níbẹ̀ ni méjì bá ń jà bí a ò bá lè parí ẹ̀ a ò tún gbọ́dọ̀ dákun
gbọ́dọ̀ lọ máa mọ̀ òkè pé làákàyè tí ò tiẹ̀ gbé láti parí ìjà nìyẹn. O gbọ́dọ̀ mọ bó ṣe máa lọ bá àwọn kan lọ́tún lọ́sì níwájú lẹ́yìn. Ẹ bá wa parí ìjà tó wà láàrin àwọn èèyàn méjì yìí. Ìjà yìí ó lè dá nǹkan lẹ̀, ó lè má jẹ́ kọ́mi àlàáfíà kó wà nílùú, ṣùgbọ́n tọ̀dọ̀ yín kọ́. Lójú alákọ̀ọ́kọ́ tá a tẹ̀ ti wà lórí ọ̀rọ̀ yìí, òun la ti ń sọ fún yín pé ohun tẹ́ ẹ̀ ṣe yìí ìjẹ́ ṣe rò dáadáa. Tí ọ̀rọ̀ yìí bá tọ́ tá a tẹ̀ mọ̀ wípé ó máa tọ́, torí àwọn bàbá wa nílẹ̀ Yorùbá kọ́lọ́hún má jẹ́ kílẹ̀ Yorùbá kó parun. Wọ́n máa ń sọ ọ̀rọ̀ kan, ẹni kí ni ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ? Wọ́n máa ń ní a ò rírú eléyìí rí, àfi ń dẹ́rùbọ̀ lọ́rọ̀ ni o. Àwa ń sọ fún yín nígbà yẹn pé bí àwọn bàbá yìí bá parí ọ̀rọ̀ wọn, tó bá parí aáwọ̀ tó wà láàrin àwọn méjèèjì, ibo lẹ́yìn tẹ́ ń dá wàhálà tẹ́ ń darúgúdù sílẹ̀ yìí, ibẹ̀ lẹ fẹ́ fojú sí. Gbogbo wa kẹ́ni nílùú Ògbómọ̀ṣọ́ a gbọ́dọ̀ mọ̀ wípé báyìí tá à ń sọ̀rọ̀ yìí, àlàáfíà ń jọba nílùú Ògbómọ̀ṣọ́ báyìí. Kí ló ń jẹ́ kí àlàáfíà kó máa jọba? Ẹni tí wọ́n ti mọ̀ gbága òun ló jẹ́ kí àlàáfíà kó máa jọba o. Tó bá jẹ́ pé wọn ò ti ẹni yẹn mọ́ gbága, kí wọ́n rí ògodoro ọ̀rọ̀ yìí pé gbogbo nǹkan tó ń sọ nípa àwọn pípù yìí kò rí bẹ́ẹ̀. Ó ṣeé ṣe tó jẹ́ pé irú bàbá wa tó lọ bá kábíyèsí, tí kábíyèsí fi nàtọ̀ fún wọn pé nǹkan báyìí ni ìmáàmù sọ tó ń bí àwọn nínú, òun ló ń fa gúgúdù láàrin wọn. Ó ṣeé ṣe kọ́ máa lọ kọ́ máa rí gbọ́ o. Ṣé ẹ wá rí i pé Ọlọ́run ń ṣoore nítorí ìkọ̀kan ni? Àlàáfíà wa jọba nílùú Ògbómọ̀ṣọ́ báyìí. Ìlú Ògbómọ̀ṣọ́ tutù, kò sí wàhálà, kò sí fìtínà. Ẹni tí wọ́n ti mọ̀ gbága yẹn, à ń sọ ń gbà yẹn pé bàbá yìí irun funfun ló wà lórí, ló wà nínú gbọ̀n yìí. Ṣó wá dáa kẹ́ wá máa fi àwọn irun funfun yìí kẹ́ ẹ máa fi ṣẹ́jú pàkópàkó? Gbogbo wa dẹ̀ gbọ́dọ̀ mọ̀ yìí pé nígbà tí ọ̀rọ̀ yìí lọ, tí ẹ̀gbọ́n imam ìyẹn àfáà Síkírù Láì Ayílára tí wọ́n pe ìmáàmù àgbà ilé Ògbómọ̀ṣọ́ ní ọmọ àlè, lẹ́ni tó jọjọra wọn bí mumu, ọwọ́ àfi ń ṣeré. Ṣé èèwọ̀ ni kí ẹ̀gbọ́n àtàbúrò kọjá pé àwọn ọlọ́mọ àlè, bọ̀dá mi wà láyé ọmọ àlè ní, kí á nípa àbúrò mi wà láyé ọmọ àlè ní ẹ́? Kí wo àgbàlagbà kan wá gbé ọ̀rọ̀ yẹn kó o gbé lọ sọ́dọ̀ wọn màdàgbù ẹgbẹ́ ẹ, ọdún àwọn tẹ́ ẹ ti jọ ní pílánì yìí pé tí ìmáàmù bá débẹ̀ ẹ fẹ́ máa kówó jẹ, ìmáàmù lóhun ò kówó jẹ, tọ́lọ́hun lòun wá ṣe. Ẹ má jẹ́ kí bínú Ọlọ́run kó wà lórí ọ̀wọ́n, wàhálà bá dé. Gbogbo wa gbọ́dọ̀ túmọ̀ yìí pé self interest ó wà lórí ọ̀rọ̀ yẹn láàrin ẹni tó ti mọ̀ gbága àti àwọn pípù yẹn, àti gbọ́dọ̀ rí pé òkodoro wà. Ẹ má jẹ́ ká wéèsì dátà ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ̀bẹ̀ kan ṣó tá a fẹ́ bẹ̀ kábíyèsí ọba wa Orúmọ gẹ́gẹ́ kẹta, ọba Ọ̀ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́, ọba Ọláoyè Ghandi, ní wípé kí wọ́n má bá ọ̀gbẹ́ni tibí yẹn, kí wọ́n má bá bẹ̀bẹ̀ o. Ẹ jẹ́ kó wà ń bẹ́ẹ̀. Tó bá tẹ̀ ẹ́ lò bí oṣù bíi 9 sóṣù 10 tàbí kọ́ bá pajú ẹ̀dẹ̀ sí ọdún kan níbi tó wà, á mọ̀ wípé gbogbo nǹkan téèyàn bá fẹ́ sọ, òkodoro wà very very important. Tó o bá fẹ́ sọ̀rọ̀ kan, jẹ́ kí òkodoro ẹ̀ kó wà. Kò sí ẹni tí ẹnu kì í gbé o. Bẹ́ẹ̀nu bá gbé èèyàn á rí ẹnìkan tó máa sọ fún yàn pé nǹkan tó ń sọ yẹn ó lè dá wàhálà lẹ́ o, ìtìdàkọ tètè lọ ṣe àtúnṣe. Delete fídíò tó post yẹn, ó ti ṣe àwa náà rí, ṣùgbọ́n ayé àwọn bàbá wa lálùbáríkà, àwọn ọ̀gá tó kọ́ wa ń ṣẹ́ tí wọ́n ti wà wájú, kọ́lọ́ má jẹ́ kí wọ́n padà sẹ́yìn. Wọ́n pè wá ṣàkíyèsí pé fídíò tẹ́ ṣe yẹn
kò dá o lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ń bá mi sọ báyìí mo lọ delete fídíò yẹn ni mo sì rán èèyàn sí àwọn tí mo sọ̀rọ̀ sí yẹn wọ́n sì sọ pé ó ti parí ṣé ẹ rí i pé àwọn àgbà tó sọ pé ká bá èèyàn sọ kó gbọ́ kéèyàn ṣe àtúnṣe baba ńlá oore ni ibi tí wọ́n wá wà yẹn tí wọ́n ń ṣẹ́jú gbaga wọ́n sọ̀rọ̀ sí wọn lọ́tún níwájú lẹ́yìn wọn ò lè sọ kẹ́límọ̀ kan ṣo ṣérú ẹ̀ wá dáa kéèyàn máa fi ọmọdé ṣe ṣí ẹ̀wọ̀n kó wá máa fi irun funfun ṣí ẹ̀wọ̀n ṣé ẹ rí pé nǹkan tó burú jáì ni ìtìjú lẹ́jẹ́ fẹ́ bí ìtìjú lẹ́jẹ́ fara ìtìjú lẹ́jẹ́ fúnyàwó ìtìjú lẹ́jẹ́ fáwọn ọmọ yín ó parí o gbogbo ẹ̀yin blọ́gà onísọkúsọ lẹ́nu onígbèkúgbè kákàkiri ṣé ẹ ti rójú ayé báyìí gbogbo ẹ̀yin blọ́gà Ògbómọ̀ṣọ́ tẹ́yìn ò kí ń gbé nǹkan tó dáa lọ síwájú ọba wa Òrùmọgẹgẹ ọba tí ò ní kú kékeré ọba tí ò ní rí kú ọmọ ọba tí ìyàwó ò ní kú mọ́ lórí ṣé wá ti rí pé jà ti tọ́ báyìí o ṣé ẹ gbórin tọkọ fún yín ọ ní ẹ ṣeun ẹ padà ìjà mà ti tọ́ o ìmáàmù àgbà ilé Ògbómọ̀ṣọ́ wọ́n ti lọ bẹ ọba wa Ṣọ̀ún ti ilé Ògbómọ̀ṣọ́ ìjà ti parí yegede yín o ibo lẹ fẹ́ fojú sí báyìí ẹ̀yin tẹ́sẹ̀ pé blọ́gà bìkan ni yín nígbà tó ti ọ̀gbẹ́ni tí mo mọ́ gbaga ẹ ṣe máa pèrè ayé ní blọ́gà bìkan gbogbo bá ní lórúkọ jẹ́ tẹ̀ ń bá mọ̀ lórúkọ jẹ́ káàkiri ẹ wá defend ẹ rí defend ẹ rí pé wàhálà àti ìdààmú ti wọnú ọ̀dọ̀ yín back to sender báyìí ibo la fẹ́ gbà sí ṣé ẹ rárá gbà sí o àbí ẹ ò rárá gbà sí àwọn ọkùnrin lánà èpò yẹ kọ́ ní làákàyè kí ló yẹ táwọn ọkùnrin yẹn wá jẹ́ aláìláàkàyè àwọn obìnrin tó wà nínú yín ìyẹn ẹ̀yin blọ́gà Ògbómọ̀ṣọ́ wọ́n ti padà sẹ́yìn tipẹ́tipẹ́ àṣẹ torí pé àwọn obìnrin yẹn kàwé àwọn ọkùnrin tó kù bẹ́ẹ̀ àwọn illiterate tí wọ́n educate wọn ò mọ nǹkan tó ń pè ní 6334 wọn ò mọ ẹlòmíì inú wọn 63 lásán ló kà kò kátírì tó kú lẹ́yìn tó bá tẹ̀wá kátírì tó kú lẹ́yìn yẹn kó tó di pé kọ̀ fọ̀ ibà tẹ̀wá ṣàǹfààní fún àwọn obìnrin tó ní làkàyè tó kàwé tó expose tó liberate wọ́n ti tètè ya step back wọ́n rí i pé kárí àwọn fẹ́ máa bàjẹ́ repetition fẹ́ máa bàjẹ́ lọ lórí pé àwọn tọrọ sọ yìí àwọn ònà kò doru ẹ̀ lọ́wọ́ àgbọ́sọ ló ń sọ ẹ̀yin yẹn wá ẹ bá wa sọ fún bàbá wa Senator Adéṣeun kọ́ máa tu ọgbẹ̀ni yẹn lẹ̀ o kọ́ jẹ́ kó lò tu ọdún kan bẹ́ẹ̀ àlàáfíà Ògbómọ̀ṣọ́ ó ń jọ bàbá yìí à ń sọ fún yín pé ńgbà yẹn pé bàbá yìí torí pé ó ń gbowó lórí gbogbo nǹkan tó ń ṣe yẹn ló ṣe ń ṣe ẹni tí ò ní ṣẹ́ ṣé ìgbà tó wà níṣẹ́ ìbàjẹ́ ìlú ẹ ló wáyé kó máa fi gbowó kò ní bàjẹ́ fún yín kò ní bàjẹ́ fáwa ẹ bá pín fọ́rọ̀ yìí ẹ jẹ́ kó délé kódóko ó kódóró ọ̀rọ̀ ní mídíà èrè o.